Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí gbọ̀yìn láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ajínigbé tó gbé bàbá àti ọmọ rẹ̀. Ọwọ́ ti tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rin ní ìpínlẹ̀ Akwa Ibom. Ọkùnrin kan gbẹ̀mí ara rẹ̀ nípa mímu májèlé. Àwọn kan tó ń lọ síbi ìgbéyàwó lu ọlọ́pàá obìnrin kan pa. Ọwọ́ sì tẹ àwọn mẹ́rìndínlógún. Ọkùnrin kan gbẹ̀mí ara rẹ̀ látàrí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà owó ilé. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arédè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà o fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ajínigbé tó gbé bàbá àti ọmọ rẹ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ajínigbé èyí tó gbé ọkùnrin kan Malik Nọ́ọ̀sẹ̀ àti ọmọ rẹ̀ Jethro ní Màsọ̀sẹ̀ Benin sí Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ose ní ìpínlẹ̀ náà ní ọjọ́ Ajé Monday. Ìròyìn ní àwọn tí wọ́n jí gbé náà ló ń rin ìrìn àjò kí àwọn agbébọn yìí tó ya bò wọ́n tí wọ́n sì wọ́ wọn lọ sínú igbó. Ọmọ tí wọ́n gbé náà ló jẹ́ akẹ́kọ̀ọ́ ní iléèwé girama Nigeria Navy Secondary School Ìmẹ̀rì ní agbègbè náà. Ọwọ́ ti tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rin ní ìpínlẹ̀ Akwa Ibom. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa Ibom ti mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rin tí wọ́n tún jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ náà. Àwọn afurasí náà ni wọ́n mú ní oríṣiríṣi agbègbè ní ìjọba ìbílẹ̀ Eket ní ìpínlẹ̀ lẹ́yìn ìtanilólobó tí wọ́n rí gbà. Èyí ló jẹ jáde nínú ọ̀rọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ASP Timfom John ní ọjọ́ Ajé Monday. Ó ní àwọn gba àwọn ohun ìjà olóró lọ́wọ́ àwọn afurasí ọ̀hún pẹ̀lú. Àwọn afurasí náà ní Godwin Adam ẹni ọdún márùndínlógójì, Isaac Samuel Bassey ẹni ọdún márùndínlọ́gbọ̀n, Emmanuel Azan Izon ọdún mọ́kàndínlọ́gbọ̀n àti Victor Uzoro Eyire ọdún márùndínlógójì. Àwọn afurasí náà ló ṣe àpatẹnujẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn Black Axe Confraternity ni àwọn. Ó wá ní àwọn ti tún bẹ̀rẹ̀ akitiyan láti lè mú àwọn yòókù wọn tó sá lọ. Ọkùnrin kan gbẹ̀mí ara rẹ̀ nípa mímu májèlé. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti fìdí ọkùnrin kan Ọpẹ́yẹmí Lateef tí ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó mu májèlé múlẹ̀ ní ọjọ́ Ajé Monday. Lateef ni wọ́n ní ó mu májèlé tí ó jẹ́ snapper ní ọjọ́rú Wednesday ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ náà. Ìyàwó olóògbé náà Gift Monday
sọ fún àwọn ọlọ́pàá pé òun bá ọkọ òun nínú ìnira tí ó ń yí nílẹ̀ nígbà tí ó na ìka sí ìgò tí ó wà ní ilẹ̀ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn Grace ní Ṣóyẹyẹ ní Abẹ́òkúta fún ìtọ́jú ní èyí tí wọ́n gbé padà lọ sí ilé ìwòsàn General ní Ìjàyè nítorí kò sí ìtẹ̀síwájú lórí ìlera rẹ̀ èyí tí ó mú pàdánù ẹ̀mí rẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Ògùntọ́lá ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ti mú ìyàwó olóògbé náà wá sí àkàtà àwọn fún iṣẹ́ ìwádìí. Àwọn kan tó ń lọ síbi ìyàwó lu ọlọ́pàá obìnrin kan pa, ọwọ́ sì tẹ àwọn mẹ́rìndínlógún. Ìṣẹ̀lẹ̀ tí kò dùn mọ́ nìkan ṣẹlẹ̀ nígbà tí àwọn ọ̀dọ́ kan ń lọ fún ayẹyẹ ìgbéyàwó kan lẹ́yìn òde ìpínlẹ̀ Rivers ni wọ́n ṣe ìkọlù fún obìnrin ìpẹ́tọ́ ọlọ́pàá kan, arábìnrin Christiana Erékéré, tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ lẹ́nu iṣẹ́ ní àgọ́ ọlọ́pàá Tàbá ní ìjọba ìbílẹ̀ Kánà ní ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2024 nígbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n tó 30 níye nínú ọkọ̀ bọ́ọ̀sì méjì àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ni wọ́n dá dúró láti yẹ àwọn ọkọ̀ náà wò níwájú àgọ́ ọlọ́pàá. Olóògbé náà tí ó jẹ́ opó pẹ̀lú àwọn tó fẹ́ ṣe àyẹ̀wò òun nígbà tí àwọn ọ̀dọ́ náà ń lọ fún ayẹyẹ ìgbéyàwó ní ìpínlẹ̀ Akwa Ibom. Wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ikọ̀ àwọn ọlọ́pàá náà ní kùdìẹ̀kudiẹ wà nínú àwọn ìwé ọ̀kan lára ọkọ̀ wọn tí wọ́n ń gbérin ìrìn àjò. Èyí mú inú bí àwọn ọ̀dọ́ náà tí wọ́n sì fẹ́ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arábìnrin Erékéré tí wọ́n ní ó ń lò láti ya àwọn sínú fọ́nrán. Wọ́n sì lu obìnrin náà títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá sì ti tẹ àwọn mẹ́rìndínlógún tí wọ́n sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Ọkùnrin kan gbẹ̀mí ara rẹ̀ látàrí 1,60 náírà owó ilé. Ọkùnrin kan tí kò jẹ́ ọmọ 30 ọdún ó lé díẹ̀ tí wọ́n pè ní baálẹ̀ tàbí radical ni wọ́n ní ó gbẹ̀mí ara rẹ̀ nítorí tí wọ́n ní kí ó jáde ní ilé tó ń gbé látàrí pé ó jẹ owó ilé tó tó 1,45 náírà fún ọdún kan tí kò sì rí san tí ó fi wá di 1,60 náírà mọ́ lọ́wọ́. Ìròyìn tó jáde ní baálẹ̀ ló ń gbé ní yàrá kan ní òpópónà mọ́ṣáláṣí Ẹ̀gàn ní agbègbè Ìgàndò ní ìpínlẹ̀ Èkó ní ó gbẹ̀mí mì ní alẹ́ ọjọ́ Àìkú Sunday lẹ́yìn tí ó mu májèlé tí wọ́n fi ń pa kòkòrò. Olóògbé náà ni wọ́n ní ó máa ń sọ fún ìyàwó rẹ̀ pé kò ní pẹ́ sunkún nítorí àìrí owó ilé san. Wọ́n ní ó wọlé ní ọjọ́ Àìkú Sunday lẹ́yìn tí òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ jayé tí ó sì pe ọkùnrin kan tí wọn kò dárúkọ rẹ̀ pé òun yóò gbẹ̀mí ara òun pẹ̀lú oògùn tí òun gbé dání, tí ọkùnrin náà sì gbìyànjú láti dá a dúró ṣùgbọ́n tí ìgbìyànjú rẹ̀ já sí pàbó. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ní ó ti gbẹ̀mí mì kí ó tó dé ilé ìwòsàn. Oníjọba ìlọ fún ìròyìn Kayegbo fún títì ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. Káfíńrẹ́ pàdé o. Kayegbo.